ẹ̀yin ènìyàn wa. olóyè Sunday Igboho sà Adéyẹmọ ẹ disappoint me lọ ẹ disappoint me gan o àwọn tẹ disappoint pọ̀ kò lè jẹ́ mi nìkan ṣẹ́yìn ti gbàgbé ni pé iyì ẹkùn ara wọ ló wà, iyì ọ̀kín ó wà lára ọ̀kín, iyì tọ́gà ń gbà ara aṣọ ẹ̀ ló wà. tó àìpẹ́ yìí lẹni voice yìí ń tòótọ́ tí kìí ṣe AI ẹ disappoint ajé máa clear fún yín but ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin fans mi ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbọ́ voice yìí náà ṣé voice aláyé ni kí tó wá sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ gbọ́. Adébás àti aládò àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì n tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. àkọ́kọ́ náà bọ́ bá ṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po olórí rẹ̀ tí lágọ̀ọ́ ara wò èyí tó túmọ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àyíbá mọ̀ gbà tómi pa ni bí ọtí olóyè Sunday Igboho àyísí mọ̀ gbà tí orí amọ̀ ṣe bí ẹni fẹ́ wújú sí ata ẹni lọ ni mo ṣe. mi ò ìṣòro tí mo kọ́kọ́ ní ni pé èmi kì í wáyàn mo máa ń yin lọ́n lógo lára èèyàn tí wọ́n bá jẹ́ni tọ́lọ́ ń sàlẹ̀sà tó jẹ́ni tọ́lọ́ ń pọ́nlé mo máa ń yin lọ́n lógo lára ẹ̀ but mi kì í ṣẹ́jú sérò that's my problem if not ó jẹ́ kí n máa wá yín pé mo fẹ́ rí yín sótórí ọ̀fẹ́ bá wà tó bá pàdé àláìkẹ́ tàbí kẹ̀ tó wáyé pé ẹ̀yin lẹ fún mi ní invitation ṣùgbọ́n kékeré nǹkan máa pé mò ń wá yín alhamdulilayi dídùn ló dùn là ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀fọ́ tìlẹ̀ oge tó gé jẹ ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yẹn láti bí báyìí àkọ́kọ́ ẹ jẹ́ kí n rí ibi tí mo ti fẹ́ dá àwọn boys ẹ̀ lẹ́bi funny thinker àtàládò ọgbọ́n yàbí ọ̀nà bí wọ́n ṣe máa ronú tiẹ̀ ọ̀tọ̀ bí mi ṣe máa ronú tèmi ọ̀tọ̀ but ó dàbí pé olóyè Sunday Igboho wọn ò mọ iye ara wọn ò mọ bí wọ́n ṣe tó nínú ayé wọn ò mọ bí ayé ṣe ń gbé wọn ò dẹ̀ mọ báyé ṣe ń pè wọn alágbára ò kì í jà ọ̀pá ẹ̀rù alágbára máa ń fi ni alágbára ò fi náà yàn alágbára ò lérí sí yan àìsà mi mọ̀ bí Alhaji King Saheed Òṣùpá ṣe jẹ́ sí yín o bóyá ọ̀rẹ́ yín ni bóyá ọmọ ni wọ́n jẹ́ fún yín nínú iṣẹ́ tó jọ nínú àjọṣepọ̀ torí mi bá wú sí bá fẹ́ ṣá Alhaji Saheed Òṣùpá mo ìjọba bàbá fún mi ẹ bá fẹ́ sàmà tí má fẹ́ fi bùgà láàrin àwọn tèmi máa ní ọmọ mi gbá yìí mi mọ̀ tí ẹni tí ò tó Alhaji Saheed Òṣùpá bá tó bá rúdù sí wọn tàbí tó sọ nǹkan kan Alhaji Saheed Òṣùpá kọ́ ló máa fún lésì àwọn fans náà máa fún lésì àwọn fans gan náà máa ti kọ́kọ́ bóun bá bẹ̀ tó pé tó nǹkan bá sọ̀rọ̀ kò ní níyì mi ò fẹ́ mọ̀ báládò ṣe tó mi ò bẹ́ mọ̀ bí funny thinker ṣe kéré tó tẹ̀ máa wá fún wọn nírú èsì tẹ̀ fún wọn yẹn ẹ disappoint mi ọlọ nítọ̀dọ̀ tèmi o èmi ò mọ̀ tìbò mi bàbá gbogbo ọ̀rọ̀ ló lé sí i ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ lọ́lọ́gbọ́n máa fèsì sí ẹ̀yin ti sọ ti yín ìtẹ́ nílẹ̀ mi ẹ ti sọ èmi ò blame yín pẹ̀lú nǹkan tẹ́ sọ mo tójú kankan náà kọ́ la fi máa ń wo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tinubu yìí asá ti rí èèyàn tó kú torí oore tí Tinubu ṣe fún wọn ọ̀gá mi ni wọ́n my boss my father industry father mi ni wọ́n máa ra tí wọ́n lọ dá tí wọ́n rò pé àwọn ò ní kẹ̀kẹ́ táwọn fẹ́ fi sọ báàlù yìí lẹ́sàn ẹ káwọn ṣe báyìí ayé blame wọn èèyàn mẹ́rin ló fẹ́ dá lò just keep silent orí yóò dá oṣù mẹ́ta ni ó pẹ́ tán oṣù mẹ́fà bó ṣe rí lọ́kàn tí ilẹ̀ yìí ṣe sọ láti sọ àti gbogbo fídíò tí mo fi máa mẹ́sẹ̀jì yín mo máa sọ fún yín pé ẹ máa wà very careful nínú ọ̀rọ̀
gèlè odò bí ká mọ̀ wé ò dàbí kó yẹ ni, ọ̀rọ̀ ò dàbí ká mọ̀ sọ ò dàbí ká mọ̀ gbọ́. Àìsà tó bá ṣe é ṣe nǹkan tẹ́ fẹ́ sọ ẹ máa jọ̀tẹ̀ sínú pépà. Bẹ́ẹ̀ ṣe máa ń wo crowd lẹ́yìn yín, kíní yẹn máa ń push yín, ó máa ń jẹ́ kẹ́ ẹ sọ gbogbo nǹkan tó wà nínú yín. Àìsà àwọn tó wà lórí social media pọ̀ ju àwọn tó wà ní surrounding ní premises ibi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ. Àwọn tó wà lórí social media wọ́n máa listen sí ọ̀rọ̀ yẹn, etí méjì làwọn máa fi gbọ́. Àwọn tó dúró tì yín tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn tí wọ́n kan sára sí ìgbò ṣàwọ́ bàbá dá mi kọ̀kọ̀kọ̀, etí kan làwọn máa fi gbọ́ torí pé olólùfẹ́ yín tó di kọ́ ni wọ́n. Bó tẹ̀ pọ̀pọ̀lọpọ̀ náà ìfẹ́ ojú náà ní. Ṣùgbọ́n ẹ̀ ń sọ nǹkan tó fẹ́ ní píríọ̀dù yẹn wọ́n máa fọ́ fún yín náà. Bọ̀dá tá a máa jókòó tá a máa wò lórí fídíò tá a máa wò lórí social media ẹgẹ́ mọ̀ pé ó máa yé wa ju àwọn yẹn lọ. Yes, torí sọ̀rọ̀ wà àwọn máa jókòó. So kì í wá ṣe gbogbo àwa tá jókòó tá wò lórí social media yẹn náà la lè jáde tá máa criticize yín, but àwọn kan wà wọ́n máa criticize. So tá a bá gbọ́ àwa máa ṣe fídíò wa pè é ṣàkíyèsí torí pé bàbá lè jẹ́ fún wa. Àwọn kan náà ń pè àwa náà wọ́n ń pè wá ṣàkíyèsí nínú ọ̀rọ̀. Ẹ fẹ́ fìfẹ́ hàn sí President Bola Ahmed Tinubu, àwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Do you get? Bó ṣe rí ẹni tó bá ti fi léjó náà òun sọ̀rọ̀ ó kìlọ̀ fún, tó bá ti rí sànà lọ́wọ́ ẹ̀ ni wọ́n á ní ó tún ń bọ̀. Bàbá, iṣẹ́ tí Ọlọ́run rán Buhari sí yín Buhari jẹ, iṣẹ́ tí Ọlọ́run rán Tinubu sí yín Tinubu náà jẹ. Bọ̀tẹ́ má torí wọn sọ pé kò sọ́lọ́run. Ṣùtẹ́ bá ti torí pé ẹ fẹ́ so love tẹ wá ń condemn àwọn kan, it's not good. Normal thing wọ́n á sọ̀rọ̀ yín lóhùn, normal thing wọ́n á múrú yín lóhùn. Àìsà ẹni tó ṣe yín lóore lè ṣe mí níkà, ẹ lè force mi kí n fẹ́ràn ẹni tó ṣe yín lóore tó ṣe mí níkà. Ìsọ pé Tinubu ṣe mí níkà o. So ẹ mọ̀ pé Yorùbá ni wá, ẹ dẹ̀ mọ̀ pé àmọ̀ràn gbọ́ jura wa lọ, ọ̀rọ̀ dẹ̀ máa ń yé wa jura wa lọ. So àwọn people tẹ́ ń sọ yìí sìn Àtàládò àti Funny Thinker, àwọn méjèèjì ń pariwo pẹ́ńkẹ́lẹ́. Àwọn tó ń pariwo pẹ́ńkẹ́lẹ́ ṣé PC kọ́ ni wọ́n ni? Definitely Tinubu náà máa ṣiṣẹ́ fún un, but wọ́n against nǹkan tẹ́ sọ torí pé Yorùbá máa sọ pé ọ̀rọ̀ ò nílé. Tí wọ́n bá sọ̀rọ̀ bí tán ti kó dà sí lápò, definitely ọ̀rọ̀ nílé kò sọ nílé ọ̀rọ̀ ni, kò sọ níbẹ̀ ni. Ipò tẹ́ wà ṣe gbogbo ọ̀rọ̀ lè máa fèsì sí. Bàbá yìí ti gánú ayé, Ọlọ́run ti pọ́n yín lé, Ọlọ́run ti daṣọ àgbégabò yín, ti daṣọ àṣíríbò yín. Ayé ń pọ́n yín lé, àtẹni tó tó yín àtẹni tí ò tó yín. Kí wàá ní kága Àgbàlá Gabriel sí? Àyè tá a tún sọ yìí ní àwọn èèyàn lè pè sáà fún Àgbàlá Gabriel ìwé Sunday Igboho, kò jọra wọn tó tán, ṣùgbọ́n èèyàn náà ni. Gbogbo ẹni tó bá ti ń ṣe nǹkan táyé ti ń pọ́n lé, níjọ́ táyé bá fẹ́ tàbùkù ẹ̀ òun náà wọn ní nǹkan kan ṣe bá rò lẹ́nu aráyé. So our people yìí ìtàwọn gbé dání ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn gbé dání, kó papọ̀ mọ́ra wọn. Àwọn náà kì í sáláàrí fi èèyàn, kì í ṣe pé mò ń ṣáìdì wọn, Àìsà ní tó so nílẹ̀kẹ̀ tó fi bọ́tì díẹ̀ tọ́ta náà ló sẹ́ni ọ̀rá tí ò fi rówó sọ. Ní tó ṣe yín sà tẹ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sọ yẹn, iná ló fa èsì táwọn náà lọ mú wa. Irú èèyàn bẹ́ẹ̀ làwọn náà, àwọn náà jẹ́ nìkan tó pé tó bá ti dóríta kan wọ́n á sọ̀rọ̀, wọ́n á fi yọ̀, wọ́n á fi tìmọ́, wọ́n á fàlùbọ́sà sí, wọ́n á ṣàrí pé yọ̀ padà já. Àtijọ́ tó ti sọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, àwọn méjèèjì ṣáláàjì dáhùn ṣá. Àìmọye program tájọ máa pàdé, wọ́n á dẹ̀ tó lọ kí Alhaji. Àwọn wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ní, so kò nítumọ̀ bàbá, kò nítumọ̀. Tọ́mpútì wọn bá jáde, tó bá sọ̀rọ̀, tó bá sọ nísọ àlébù, tẹ́ bá fẹ́ correct wọn pé nǹkan tó sọ yẹn ò dáa, ó ní bẹ́ẹ̀ ṣe máa correct wọn, kì í ṣe pé ẹ máa fi ultimatum sí pé tí mo yẹn lágbájá àti lágbájá ẹgbẹ́ wọn wá bá mi. Alágbára ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, actually.
ẹ ti gánà ayọ̀ ẹ̀ ní wálẹ̀ ayé nífẹ̀ẹ́ yín ayé òní wọn ní da omi kórìíra wọn ní dà sínú ayé yín tó ti yín kódà kẹ́kọ̀ọ́ wá fi sọ́lá ọ̀dọ̀ pé aládùn orí ò da ìwà àti kejì rẹ ó yá ẹ yọjú sí mi pẹ̀lú lákọ̀ọ́ láàbò anọ́mọ̀ mọ́sà sálámù ẹ̀sìn tiwa ó ní báyẹn ló bí làákà rẹ̀ bá ṣe rí so lẹ́fù tẹ̀ fi bá àwọn ọmọ mi ò gbádùn wàhálà ìkíní yẹn ò lè jẹ́wọ́ kò lè jẹ́wọ́ nígbà tó fún wọn ní liver ni then ẹni tí ò bá tó yàn tó bá ń búyàn tẹ bá ń fún lésì ẹ fẹ́ fún ní ráǹkì ni bó tẹ̀ pé olórúkọ ni wọn ṣùgbọ́n possibility wa in age kẹjù wọn lọ irú wa gan tá a jọ rẹ wọn yìí wọ́n sì pọ́n wa lé bí bàbá wọ́n pọ́n wa lé bí ẹ̀gbọ́n so kìí ṣe pé wọn ò dá nǹkan mọ̀ ó mú nǹkan tó ń ṣe náà tí bàbá aládùn bá ń ṣe kárátà àmúgbó kò ń mú gbó kò yẹ bórí ẹ̀ yìí náà ó máa mọ nǹkan tó ń sọ èmi àmọ́ mò ń sọ ni ṣùgbọ́n ẹjọ́ mọ̀ ń tira wọn ni so Barrister dẹ̀ kọ orin kan nítorí fi lè máa expect gbogbo ohun tí àwa bá sọ lẹ́nu àwọn tàbí táwọn bá sọ lẹ́nu wa Alhaji Sikiru Ayinde Barrister of blessed memory wọ́n ní orin tí ọmọ kéékèèké ìsẹ̀yìn kọ táwọn àgbààgbà mú jójó tágbàlagbà bá kọrú ẹ̀ yóò dèèyàn yẹpẹrẹ àtẹ̀fí wá ń ṣẹ̀lẹ̀ irú first note ẹ̀ ṣé èèyàn tó fún wa leak out ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ olóye oh God ẹ má yẹ kí mi náà sọ̀rọ̀ jù kí mi náà má bàa ṣe kí n má bàa over throw kí n má bàa gba penalty wọ throw but aládò funny thinker ó ti tó bẹ́ẹ̀ yẹn ó ti tó bẹ́ẹ̀ yẹn ẹ má gbé ọ̀rọ̀ yẹn lọ sórí TikTok mọ́ ọlọ́run ní fi kọ̀kọ̀ sí yín ẹ ti ṣe normal thing tó yẹ kẹ́ ṣe ṣùgbọ́n dẹ̀ nígbàgbọ́ pé olóyè Sunday Igboho náà ń ṣe yàn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kankan ò gbọ́dọ̀ ta yín ìrà ò gbọ́dọ̀ ra yín àwọn náà dẹ̀ kì í ṣàbàtẹnijẹ́ torí pé ẹni tó ń gbìjà lù á lè máa gbèrò kílù òkun kẹ́nìkan wá tún ní ká láboyún bẹ̀ bọ́ta ẹ gbàgbé olóyè Sunday Igboho èmi kàn ràn gbogbo àwọn tó ń súnmọ́ yín tán jásọ ara yín tán láǹfààní àti máa rí yín ọdún kan Alhaji King Dr. Saheed Òṣùpá wọ́n lọ kí Alhaji Kollington Ayinla nílé láftà tí Alhaji Kollington Ayinla sọkún màmá wọn tán I was there Alhaji Sikiru Ayinde Barrister wà láyé gbà yẹn so bí Alhaji Wasiu Ayinde ló ń kọrin lọ́wọ́ ó dàgbé TV8 Alhaji Wasiu Ayinde ló ń kọrin lọ́wọ́ Alhaji King Dr. Saheed Òṣùpá débẹ̀ níbi to 6 so bí wọ́n ṣe dé báyìí gbogbo àyẹn ojú ogun dẹ̀ le ojú ogun gbóná gan so bí wọ́n ṣe rí abáyé àwọn méjèèjì wojú ara wọn gbogbo àwọn olórin yòókù ti dúró kálukú ti dúró gbogbo àyẹn dẹ̀ ní wàhálà wà gan so agbo yẹn rọ ó rọ tó ń show appreciation pé ọba orin dé kíní gangan wàhálà yẹn pọ̀ gan nítorí tá a fi parí agbo yẹn jọ yẹn after 3 days or 4 days àwa nílé Alhaji Kollington Ayinla Alhaji Saheed Òṣùpá wá kí wọn bàbá wa kìlọ̀ fún wọn wọ́n ló ṣe báyìí bàbá rárá àgbà tí mo dé àwọn fans ní ìpínlẹ̀ kan gbá wọn bàbá wa sọ wọn kan pé ẹyẹ ẹbẹ̀rù ìlú máa ń tọ́jọ́ ẹyẹ ẹbẹ̀rù ìlú máa ń tọ́jọ́ ọ̀ràn yẹn dẹ̀ ni wọ́n da Alhaji Saheed lọ́rùn. Adébás àti aládò àti funny thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ lọ́dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. Àṣàkẹ́ TV.